Bismillahirrahmanirrahim. Àkíyèsí pàtàkì torí mo rí fídíò ọmọ kan pupa, ó fàwọ̀ jọ mí báyìí, ó ṣàmúra kankan lórí ọ̀rọ̀ àdó, àṣírí kan ti tún tú, fọ́ìsì kan tún ti wà, ní ṣá ń gbé ìgbékúgbé jáde ní ń parọ́ ráì. Bí n bá rí àwọn àkọlé fídíò rẹ̀, í máa wá sí mi lẹ́mìí pé ọmọ yìí ó sì padà tẹ́. Ìdí ni pé ó ń ṣe àwọn fídíòsì yẹn bí ìgbà wípé ó perfect. Ó ti yọ tọlọ́hun kúrò nínú ọ̀rọ̀ rẹ̀, ń rí nírí pé orí òun pé lòun fi ń ṣe é. Kò rántí rárá pé ní téèyàn bá ṣe níyì a tún máa ṣe é tẹ́. Ó ti wá fẹ́ tẹ́ báyìí, àbí kí n sọ pé ó ti tẹ́. Although náà fídíò tí mo rí yẹn wọ́n ti delete ẹ̀ torí mo ti ń play rẹ̀ títí kò play mọ́. So ohun tó súnmọ́ náà ni kí wọ́n ti delete ẹ̀. Ó láwọn àlééfà ọ̀nà, mo wá play rẹ̀ títí kò play mọ́. Ó ní bàbá wa Khalifatul Adabiyyah alábòsí ni wọ́n. Àfáà wa Al-Fulani, àfáà Sáàkì, gbogbo bàbá ní gbogbo wa pátá, gbogbo tí ń lọ nísìnyí ẹnìkan kan ò gbọdọ̀ dá sí mọ́. Nítorí pé wọ́n ní kí gbogbo àwa tá a jẹ́ ọmọ àwọn ká dákẹ́, ká má sọ̀rọ̀ mọ́. Kódà tún sọ lẹ́nu rẹ̀ pórí bàbá òun ò pé. Kì í ṣe bó ti yẹ kí wọ́n rí àlífà ó sọ̀rọ̀ nu. Ó wá kọ́ wọn bó ti yẹ kí wọ́n ó sọ. Ìdí tá a fi máa firú àwọn nǹkan yìí hàn ni wípé bọ́rọ̀ bá délẹ̀ ní ìsìn wọn ó là ń jà. Ẹ dákun, báwo ni ẹni tó pàṣẹ fáwọn ọmọ tiẹ̀ pé ẹ dákun torí Ọlọ́run bẹ́ẹ̀ bá lè túnrọ̀ náà ṣe, ẹ dákẹ́, báwo ni ẹni òun tún ṣe ń di alábòsí? Ṣùgbọ́n bálábòsí ò bá ti ló ń bá wí, bí iṣẹ́ ẹbú ó ṣe máa tàn ká orí ilẹ̀ nìyẹn. Gbogbo ń darí tí ó ń ṣẹlẹ̀ yìí, àìrí ẹnìkan gbòógì tí ó sọ fún alábòsí pé ó yá dá dúró, ò gbọdọ̀ ṣe mọ́, ní ìṣòro tá a ní. Kíyàn máa sọ fún ẹni tó ní káwọn ọmọ wọn má dá sí ọ̀rọ̀ tí wọn ò bá ti lè tún un ṣe wípé ń ṣàbòsí. Ǹjẹ́ a gbọdọ̀ dá ọ̀rọ̀ yẹn padà kó sì má dariwo? Tá a sì mọ èsì tí wọ́n fi dá a padà, a mọ ọ̀rọ̀ tí wọ́n fi dá a padà. Gbogbo ẹ̀yin àgbà sọnù tẹ́ ẹ wá ń kún un lọ́wọ́ látòrí Sáríkù 5 tẹ́yìn ṣe interview pẹ̀lú ẹ̀, gbogbo ẹ̀yin Sáríkù 5 àtàwọn bẹ́ẹ̀ ẹ pè é. Wọ́n ti delete fídíò yẹn ní ọjọ́ tí irú fídíò yẹn báyìí tó jáde. Ẹ kọ lẹ́tà sí gbọ́kúgbọ́ náà, ẹ wà gbọ́. Ẹ mọ̀ pé àní parọ́ mọ́ yín. Ẹ máa pe bàbá tó ní bí ẹ bá ti mọ̀ wípé ẹ lè tún ọ̀rọ̀ náà ṣe, kọ́rọ̀ náà ó sì da, ẹ má bàá jẹ́. Gbogbo ẹ̀yin ọmọ mi ẹ dákẹ́, ẹ wá ń pèrú ọmọ bẹ́ẹ̀, ẹ ń pèrú bàbá bẹ́ẹ̀ lálábòsí. Gbogbo ẹ̀yin tẹ́ ń grant interview pẹ̀lú ẹ̀, ẹ kìlọ̀ fún. Tó bá yẹ tó pa àfáà wa ní alábòsí tí wọ́n yìí sì ṣalábòsí, gbogbo àbòsí tí wọ́n máa ń ṣe nínú ilé àfáà yín gbogbo ẹ̀ lágbé jáde o, tó sì jábòsí lóòótọ́ tí kìí ṣe irọ́. Ọ̀kan nù. Ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ sáré yán, mo gbọ́ prógámù ọ̀kan náà àwọn professor wa, Adamallahu hayatahu, olólùfẹ́ wa púpọ̀ ni wọ́n, sì fẹ́ràn wọn. Ṣùgbọ́n professor fẹ́ràn kí wọ́n máa fi wáàsí tọ́jà.
wọ́n da wáàsí bojú wọ́n máa fi tọ́já. Nígbà tí Alhaji Wasiu Ayinde àbí kí ni ká ṣe pé bàbá náà ní ìsìn, ṣé pásítọ̀ Wasiu Ayinde láàpò wọn ni àbólú Wasiu Ayinde? Nípa tó wọn forí jiyàn lọ́rọ̀ tí wọn náà. Ọ̀nà yìí tá a pè wọ́n sádà wọn wọ́ lọ́hùn kíní dòní wọ́n wọ́ lọ́hùn kíní bí wọ́n ṣe dàgbà tó. Tọ́ Alhaji náà dìkílẹ̀ ara ẹ̀ pé òun ní chọ́ọ̀chì òun ní báyìí òun ní báyìí. Bàbá pòfẹ́sọ̀ wa jáde wọ́n ní mufti ni ò sí wàásí fún dáadáa. Ìyẹn bàbá wa mufti Ìlọrin. Kì í bó ní wàásí lẹ́yìn náà. Ìṣẹ̀ tẹ́ fi dájú ọ̀rọ̀ kan mufti òun kí ló dé tí ẹ sọ̀rọ̀ direct nípa pé kò dáa kéèyàn máa ṣe báyìí o kí mẹ́sẹ̀jì wọn ó sì dọ́dọ̀ rẹ̀. Alhaji Wasiu Ayinde wọn yìí ṣe ọmọ kékeré. Tí wọ́n bá ní báwọn ti fẹ́ ṣẹ̀sìn àwọn rèé kò sẹ́ni tó lè mú wọn sí àfọlọ́hun wọn. Àgbàlagbà tó ti fẹ́ wọ 70 ó mọ ohun tó wí bó ṣe fi ṣe ń sáyé tiẹ̀ ló ṣe sọ̀hún. Kì í ṣe wáàsí téèyàn bá ṣe fún un lónìí ní ó yí padà. Táwa pé wọn kápẹ́ nìkan kan ò bá ṣe wáàsí fún wọn nínú àwọn alásùnmọ́ wọn tí wọn ò gbọ́ rí wípé èèyàn máa ní ẹ̀sìn ẹyọ ọ̀kan ni yóò sì dájú rẹ̀ kọ́ lọ́hùn. Ẹ̀sìn tó sì dáa jù téèyàn máa ní ní Islam tí wọn ò wá gbọ́ rí. Èkó ni mufti ń gbé, ọmọ Ìlọrin ni wọ́n. Kí ló dé tẹ́ pè mọ́mú Ẹ̀gbá tó jẹ́ ọmọ ìlú kan náà pẹ̀lú Alhaji Wasiu Ayinde? So ẹ̀ ń retí kí mufti ó káwọn náà dìde kan láwọn fẹ́ fèsì ọ̀rọ̀ fún yín. Ẹ dákun báwo ni òṣìṣẹ́ ní tabágbá tabáwo tí bàbá tó bí yín sì jágbá àfáànú òlú. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ já ṣáájú wa ẹ fi ìlú lọ́kàn balẹ̀ ẹ já nísìmí náà ẹ já nísìmí. Èwo làbúrò pé mufti lórí ọ̀rọ̀ tí ó kàn wọ́n sì ìyàwó fọmọ náà ń jóni ẹni wọ́n dí títì wọ́n sọ̀rọ̀ kan náà ń jóni ẹ láwọn ni wọ́n lọ́ǹtì kẹ́nẹ́ kan nígbà tí wọ́n múra mọ́nì ẹni àwọn ni wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ àti bẹ́ẹ̀ lọ. Bàbá tó dorí eléyìí náà ní ìṣẹ́ tún lọ́ ọmọ wọn lọ́rùn. Mi ò láìkì àbòsí ni o. N tó mú táwọn tí wọ́n ń ṣe àáfàá wa bá fi ṣe nǹkan kan dáwà fi ní níta ṣe yìí ẹ dákun torí ọ̀nà ẹ̀ bá wa tún ṣe. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àáfàá wa náà níjọ́ tẹ́ ẹ bá ṣe tó kù díẹ̀ káàtó á ràn yín létí náà ni. Ọ̀rọ̀ yẹn ò kàn mufti kí lẹ mú kàn wọ́n sí. Kí lẹ mú kàn wọ́n sí. Irú wáàsí tẹ́ ní kí mufti ó ṣe kí ló tẹ̀yìn ò ṣe. Mufti ó jẹ́ alásùnmọ́ Alhaji Wasiu Ayinde. Ṣé àwọn nìkan alásùnmọ́ Wasiu Ayinde? Ìmáàmù Ẹ̀gbá òṣèlú alásùnmọ́ Wasiu Ayinde. Ibà ọmọ ìlú kan náà tún làwọn àti Ìmáàmù Ẹ̀gbá. Kò wá sáwọn àfáà kan lábẹ́òkúta tẹ́ ẹ lè dákọ. Kò sáwọn àfáà kan lẹ́yìn Ìjẹ̀bú tẹ́ ẹ lè dákọ. Tó jẹ́ àfáà àgbà tí ẹ dákọ̀ ẹ bá wa mójútó ọ̀rọ̀ yìí o. Alhamdulillah. Wasiu Ayinde tẹ́ ń wí ní ìsìn bàbá ní ó jẹ́ sùúrù wa bẹ́ẹ̀ náà ṣe jẹ́ bàbá sí wa. Ọ̀rẹ́ lẹ́yìn àti òjò jẹ́ téèyàn lè sọ fún yín pé ẹ̀mọ́ tẹ̀ ń ṣe. Nígbà Alhaji Wasiu Ayinde wí yẹn ní tí wọ́n ń ṣe ni ó yé wọn wọ́n mọ tí wọ́n ń ṣe. Wọ́n ní báwọn ti ń ṣe tàwọn nìyẹn. Tẹ́ bá wá rí pé tí wọ́n ń ṣe ò dá tẹ́ẹ̀dẹ̀ níbi ìtẹ́fẹ́ fi pààrọ̀ fún wọn ẹ pè wọ́n ní. Eléyìí ló sì dáa kó o ṣe. Èwo ni kẹ́ẹ̀ tí mẹ́nìkan lọ́rùn. Tó bá yẹ pé bẹ́yìn àfáà wa àtàdé báyìí ṣe ń ṣe wáàsí lànà ìbá ti ṣe ẹnì kan ò ní tẹ̀lé o. Kódà ẹ mọ kí ó lóòótọ́ ṣùgbọ́n kódà ẹ fi wá lọ́kàn balẹ̀ náà. Sẹ́yìn àti bàbá mufti ò bá tún wájọ máa takò ọ̀rọ̀ sọ síra yín nìsín bí bàbá mufti ò bá fi maturity gbé. Báwo ni wọ́n sì wá ta sí yín tí wọ́n ò ní ta sí bàbá àgbà? Ṣe sùúrù o. Ṣe sùúrù o. Ẹ máa fi wá sí tọ́jú èèyàn mọ́ náà. Ẹ̀yin náà lẹ́ lọ́ǹtì ẹ̀ agbẹ́jú bá yín lẹ́ni tí máa fi wá sí tọ́jú èèyàn yín. Assalamu alaikum warahmatullah.